lo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Kí ìmọ́lẹ̀ Yorùbá dẹ̀ di òkùnkùn mọ́ wọn lọ́wọ́. Tàbí ká béèrè lọ́wọ́ ara wa, ká béèrè lọ́wọ́ àwọn bàbá yìí. Kán jáde síta kán wá sọ fún wa bí wọ́n ṣe lo ìgbà èwe títí wọn. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ayé títí wọn. Nínú gbogbo àwọn tá à ń wò gẹ́gẹ́ bí àgbààgbà lóde òní, tá à ń wò gẹ́gẹ́ bí aláṣẹ lóde òní, mélòó nínú wọn náà bí owó mọ́? Mélòó nínú wọn ló jẹ́ pé iṣẹ́ tí bàbá wọn ṣe lẹ̀ làwọn ń jẹ? Ẹ máa orú ẹni yẹn má sọ̀rọ̀ sí, ó bówó lé ni. Irú bàbá yẹn má sọ̀rọ̀ sí, ìran bàbá wọn bówó lé ni. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan tí ìran bàbá wọn bówó lé, èròjà iṣẹ́ tí bàbá Awólọ́wọ̀ ṣe ló jẹ́ kí irú wọn bówó lé. Ẹ̀yin alágbára tòde òní, àwọn kan ló lànà fún yín. Ẹ̀yin alágbára Yorùbá, àwọn kan ló lànà fún yín tẹ́ fi rí ilé ayé gbé. Àwọn kan ló lànà fún yín tí ìrìn àjò yín fi rọ̀ yín lọ́rùn. Fúlàní ìbá ti pa yín nípakúpa ń gbà yẹn lọ. Kì í ṣe pé wọ́n ṣe ń dọdẹ Yorùbá lénìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín nígbà tó bá ń dá orúkọ ogun Kírìjí, wọn tí bí ọ̀pọ̀lọpọ̀ bàbá yín ẹ̀yin náà délé ayé ẹ bá ìtàn ẹ̀ ni. Nígbà tí Fúlàní ti ń gbógun ti ìran kóòtù òjíire. Nígbà tí Fúlàní ti ń làkàkà kankan pa ìran Yorùbá nù. Nígbà tí Fúlàní ti ń làkàkà kí ẹ̀tọ́ Yorùbá kó jẹ́ titi wọn. Nígbà tí Fúlàní ti ń làkàkà kan fi re Yorùbá ṣe àpélé titi wọn. Àwọn bàbá kan dìde ń gbà yẹn lọ́hùn pé kàkà kéku mọ́ jẹ sèse àfi ṣàwàdànù. Àwọn bàbá kan dìde ń gbà yẹn lọ́hùn wọ́n ní ká múrù ẹkùn kájá ó dúró kíkì ní ó dúró ká wá múrù ẹkùn ká wá fi lé ajá lọ́wọ́ pé kò ní bọ́ sí láéláé. Tẹ́ bá gbọ́ wípé tí Yorùbá sọ pé kàkà kí n dọ̀bálẹ̀ fún Gàmbàrí kí n yá kú bẹ́ẹ̀ ayé adá mi á tẹ́ wọn lọ́rùn. Kì í ṣe pé àwọn Fúlàní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kán tó bí bàbá yín gan-an ni. Ẹ̀yin bàbá 80 tòde òní, ẹ̀yin bàbá 90 tòde òní, tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ nígbà táwọn bàbá titi yín wà láyé, wọ́n á sọ fún yín pé ìran Fúlàní ti wà tipẹ́ tí wọ́n ti ń terrorize Yorùbá race. Táwọn bàbá kan dúró gidi gbàǹgbà yẹn lọ́hùn pé God forbid ilẹ̀ yìí ti tí a ní, ilẹ̀ yìí ti tí wa ní. Ète àti àyínìke àti àyínìpadà ní Fúlàní fi gba Ìlọrin mọ́ ìran Yorùbá lọ́wọ́. Sísítẹ̀mù yẹn náà dẹ̀dẹ̀ sì ń lóde ní. Tí Fúlàní bá fẹ́ gba nǹkan kan lọ́wọ́ Yorùbá, wọn ní wá direct, wọ́n á fọ orí ọmọ Yorùbá kan mọ́ra. Láyé àtijọ́ lè jẹ́ pé ipò náà gbélé lọ́wọ́, ìwọ náà tó láti dúró nínú ipò yìí. Alágbájá ò máa ní jẹ́ kí dúró, àátì ẹ̀ lẹ́yìn, àátì ẹ̀ lẹ́yìn. Ṣé òun nìkan náà dálé ayé fún ni? Yorùbá ni ẹ, Yorùbá náà ló náà. Ẹ má bínú pé ohun mi ṣe bákan. Ohun tó tọ́ sí ẹ ló tọ́ sóun náà. Nígbà tó bá tọ̀nà yẹn lọ́wọ́ tó bá pa ẹ̀gbẹ́ ẹ̀ bí àbúrò ni, wọ́n wá gbógun tì, wọ́n wá gba ẹ̀tọ́ yẹn, wọ́n wá gbà lọ́wọ́ ẹ̀. Òun ò ní mọ̀ pé wọ́n dẹ òun ni. Ẹ lọ wádìí ìtàn dáadáa. Àwọn kan fàárì àárọ̀ ogun o kẹ́yìn bá lè rí ilé ayé gbé. Ẹ̀yin alágbára tó dé òní, táwọn bàbá yẹn bá gún àgúnlá bí ẹ̀yin ṣe gún àgúnlá yìí, ẹ̀yin náà ò ní rí ilé ayé gbé. Agbára tó ń gùn yín lónìí, ipò tó ń gùn yín lénìí, ẹ̀yin náà ò ní rí bóyá gẹlẹ̀ bá wà láyé. Àwọn bàbá kan ṣán oko yẹn, wọ́n la ọ̀nà yẹn, wọ́n gbẹ́ omi yẹn, wọ́n gbẹ́ kànga yẹn kó ń gbẹ má bàa pa yín, bá lè rómi tó dára mu. Àwọn bàbá kan ló pọn omi tán
wọn ò rú omi bí ẹ̀yin àgbààgbà tòde òní ṣe ń rú omi yìí tẹ́ ẹ fẹ́ tí àwọn tó ń bọ̀ lẹ́yìn yín kó rí omi pọn. àwọn bàbá àtàná gòkè wọ́n gòkè tán wọ́n tún bá yín tú àkàbà ṣe kí àti gòkè títí yín náà bá lè rọ̀ yín lọ́rùn. ṣùgbọ́n ẹ̀yin bàbá tòde òní ẹ gòkè tán lẹ bá dá afárá kí àwọn tó ń bọ̀ lẹ́yìn yín má bàa rí àyè láti gòkè. ẹ pọn mi tán lẹ rú omi kí àwọn tó ń bọ̀ lẹ́yìn yín má bàa rí omi tó dára pọn. kí ni ó wàá jẹ́ èrè Yorùbá lọ́jọ́ ọ̀la? Yorùbá ti ká wa mọ́lé, Yorùbá ti ká wa mọ́, Yorùbá ti ká wa mọ́kó, Yorùbá ti gbaṣẹ́ lọ́wọ́ Yorùbá, Fúlàní ti gbaṣẹ́ wa, wọ́n ti ń gbalé wa nígbà tó nílé ń kọ́lé lọ tán dẹ̀ wọ̀ ọ́n bẹ̀ tó dẹ̀ dé pé a fẹ́ máa ṣiṣẹ́ tó dẹ̀ dógún. lára iṣẹ́ tí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ń ṣe ni. ṣùgbọ́n kí ni ìrètí wa lọ́dọ̀ ẹ̀yin àgbààgbà alágbára ìran Yorùbá? kí ni ìrètí wa? kí ni ìrètí wa? kí ni ìwúlò yín fún ìran yín? tí ẹ kàn wà ní ipò agbára, ẹ wà nínú ipò àṣẹ just to make money. owó yìí ni Abíọ́lá mèkì owó títí ẹ kò gbé rọrùn. ikú ò ní pa ẹ́ o fàjẹmí rókun, àrùn ò ní ṣe ẹ́ o fàjẹmí rókun, ẹ̀jẹ̀ ó gbáyé, ẹ̀jẹ̀ ó gbáyé. ẹ má bínú. fàjẹmí rókun tí bàbá kọ̀mándà Ebenezer Obey sọ pé nípa ikú pa ìgbà tó kú wọn sí mọ́ gbogbo dúkìá. bàbá wa Jeremiah Ọbáfẹ́mi oyè ní lọ́wọ́ mi mọ ti state mi bọ̀ ti ní Ondo Èkìtì ṣàṣà agboolé kan lẹ́ máa dé tẹ̀ ní rí ọwọ́ Awólọ́wọ̀ ńbẹ ojúmọ́ kan yìí mọ́ ká má sọ̀rọ̀ Awólọ́wọ̀ l'Ondo Èkìtì. ó pàpàkú náà ní ikú pa bàbá. làwọn bàbá wa fi sọ pé alágẹmọ tí ń rìn jẹ́jẹ́ ikú ń pa á ń bèlè tà sí ọ̀pọ̀lọ́ tí ń lára ẹ̀ mọ́lẹ̀. ẹ̀yin bàbá yìí kí ni ìwúlò yín gangan pípẹ́ ẹ jẹ́ adarí Yorùbá tí Fúlàní dẹ̀ ń gba ayé wa, tí Fúlàní ń gba ọ̀nà wa, tí Fúlàní gbalé tó ń gboko tó ń gba àlàáfíà tó gbẹ̀mí ọmọ Yorùbá. tẹ́ wá sọra yín di ọ̀tá òmìnira Yorùbá. You don't want Yorùbá to be succeed. But àwọn bàbá kan lo gbogbo energy wọn lánàá. Wọ́n sọ Yorùbá di number one in the black race. Wọ́n sọ Yorùbá di ẹni tí ò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn ní àjọ àgbáyé. Ẹ̀yin àgbààgbà tòde òní kí ni Yorùbá lè rí tọ́ka sí pé ẹ ṣe fún ìran Yorùbá? Pé ẹ lajú yín lẹ̀, Fúlàní ń pa wá bí ẹni pẹran. Pé ẹ lajú yín lẹ̀, gbogbo ohun tó jẹ́ dúkìá Yorùbá pátápátá wọ́n ń gbà lọ́wọ́ yín. Fúlàní wá dọkọ̀ mọ́ wa ń gbá àwọn tí bàbá àtàná tó gbé wọn lẹ́yìn. If you forget, I will remember you, sir. Hope 93. Hope 93. Àti ìdìbò. Abiola, SDP she choose here as their own candidate. Oúnjẹ tí ń wálẹ̀ àti ń mutí. Àwọn tí ń jẹ́ ṣàdínì nínú agolo. During that time ni mo lọ ra jíǹsì kan. Bọ́dà mi mọ́ ìwọ ọmọdé yóò lọ wé ìṣòwò ńgbà tí mo dárúkọ iye owó tí mo dá. Wọ́n ní ṣe ló jí. Mo ní mi ò jíṣẹ́. Nǹkan tí ń wálẹ̀. Suddenly the Fúlàní ṣe okay tá a bá gba Yorùbá máa ń láti ṣe tí ò tí wọlé tí gbogbo nǹkan ti ń rìn mí jọ̀gọ̀jọ̀jọ̀.
ojú wa ni Fúlàní ló ṣe gbégilé June 12. Ìlú ilẹ̀ wa kéré àwa ń tẹ̀lé yín lẹ́yìn ìgbà yẹn lọ́ọ́ ni Fúlàní ṣe arrest June 12. Ìlú ilẹ̀ wàsà tí Fúlàní pa June 12. Tábà ń dárúkọ June 12 à ń dárúkọ Abíọ́lá. Ẹ̀yin ṣáà ń lọ papọ̀ pẹ̀lú àwọn ọ̀tá tí ò fẹ́ kí ìran Yorùbá gbére. Lánàá mo ṣe ìjẹta ó ti di ìjẹta ó ìjẹrin náà. Mi ò lórí ọ̀fẹ́ àti ṣe ṣó lánàá àti ìjẹta ó ti di ìjẹrin. Tí mo ṣó ibi tí àwọn Fúlàní ti gbé orí èèyàn dání. Àtàpá èèyàn àti nǹkan ọmọkùnrin èèyàn. Tó dẹ̀ fi ń jó. Ṣe irú àwọn tẹ́ ní kí Yorùbá máa gbé papọ̀ nìyẹn. Ta ní pé ẹja gbára wa ẹja kò nínú ìgbèkùn wọn tẹ́ nínú ta ní pé àdàbà wa gbọ́dọ̀ túra mú odò ń gbá rere lọ tẹ́ ní dandan àbí kí àdàbà yẹn kó gbé wa lọ. Kó ṣàgbé ìran Yorùbá lọ. Kí ni ojúṣe yín? Ojúṣe yín náà ni wípé ẹ fi ayé Yorùbá lẹ̀ kán máa báyé wa jẹ́ lọ kẹ́yìn ṣáà máa rówó. Èmi á máa tẹnu mọ́. Mo mọ̀ pé ẹ ti ta ìran Yorùbá fún àwọn Fúlàní. Ló fi difficult fún yín pé okùn tí Fúlàní so mọ́ ìran Yorùbá lọ́rùn láti tú. Ẹ ti tà wá ìgbé ayé wa ò jẹ́ nǹkan kan lójú àwọn tá à ń pè ní àgbààgbà ilẹ̀ Yorùbá mọ́. Ẹni àmọ̀rí ìbá kú lọ̀rọ̀ wọn. A lè ṣe ohun tó wù wá lórí ilẹ̀ wa mọ́. Ìlú tí mo wà yìí mi ò fẹ́ dárúkọ ìlú yẹn ni. Nínú hílàhílo ni wọ́n ń rìn. Nínú hílàhílo ni wọ́n ń jẹ. Bí ìgbà tá a bá ní pé Ọ̀fọ̀ ṣe odidi ìlú Ọ̀fọ̀ ó ṣe odidi ìlú ní ilẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ pé èròjà àwọn Fúlàní ni ṣé ìran Yorùbá kan lè gbéra kó lọ máa dúnkùn mọ̀húrú mọ́ ìran Fúlàní ní ọ̀tọ̀. A dẹ̀ sọ pé a ní àwọn àgbààgbà a dẹ̀ sọ pé ìjọba Yorùbá là ń ṣe lọ́wọ́. Kí láǹfààní orógbó tá a jẹ tó kóró kí láǹfààní àgbà tá a ní tí ò ṣe wá lóore. We plead, we beg, we dọ̀bálẹ̀, we kúnlẹ̀. Allow us to secure the Yoruba land. Tẹ́ ẹ bá tẹ̀ ní pé ẹ jẹ́ ọ̀tá òmìnira wa pé ẹ fẹ́ kí ìran Yorùbá ó ní òmìnira ẹ sì fẹ́ kí ìran Yorùbá ó wà lóko ẹrú. Kì í ṣe Fúlàní ni ò fẹ́ kí ìran Yorùbá ó lọ ẹ̀yin àgbààgbà yìí ni torí ìjẹkújẹ torí olè tẹ́ fẹ́ jà tẹ́ wà ní ipò àṣẹ torí ó tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ ṣe ń ṣe the senator ń ṣe sápò ara ẹ̀ rep ń ṣe sápò ara ẹ̀ president ń ṣe sápò ara ẹ̀ all the ministers all the contractor the commissioner the ambassador ìkúndídé all the kábíyèsí ẹ̀ ń ṣe sápò ara yìí. So bí àwọn kan ti ṣe lánàá wọn ò gbé lọ sọ́run àìmọye àwọn tó ṣe tí ìgbẹ̀yìn àárọ̀ wọn sí ọ̀sán wọn dùn nígbà tó dọjọ́ alẹ́ wọn bẹ̀rẹ̀ sí jẹ ìkorò wọn jẹ ìkorò títí wọ́n fi kú ni kì í dẹ́ ṣe pé kò sówó owó tó fẹ́ rú gbà tó fẹ́ rú kójọ wọ́n fi wo àìsàn ni àní ẹ mọ̀ sẹ́ mọ́. Give us our own security. Allow the Yoruba to secure our land. The Yoruba will be able to go to the farm and farming. Àwọn èèyàn wa tó wà nílùú òyìnbó wọ́n lè fi fọkànbalẹ̀ wálé. Wá ìwọnú ilé bàbá wọn. Gẹ́gẹ́ bí òwe àwọn bàbá wa jọ̀wọ́n àná pé wọlé ilé bàbá ọmọ kì í bọ́mọ lẹ́rù.
àìmọye àwọn ìyá mi bàbá mi ló pè mí pé àwọn fẹ́ wálé sí ọwọ́ ikú tí ìlú tí ò sí security jẹ́ pé kí Fúlàní wá máa yín wọn lọ́rùn. Ilé kan ni mo fi ṣe sample ń bẹ̀ yẹn bóyá ẹni yẹn fẹ́ parí ilé yẹn kó lè wá aṣọ ọdún ń bẹ̀ lọ́dún yìí ni wọ́n ti lé òun àtàwọn bíríkìlà náà lé tó fẹ́ máa plaster ilé yẹn tọ́nà dédé bá wọn Fúlàní ń bẹ̀ tọ́n rẹ̀ gẹ̀gẹ̀ tọ́n jẹ́ ń bẹ̀ tí ò bá jẹ́ pé àtìlẹ́yìn àwọn ọmọ Sunday Igboho a ní rí wọn lé kúrò mẹ́. Which way the Yoruba leaders, which way àwọn bàbá àtàná ò ṣayé yín báyìí? Àwọn bàbá àtàná náà ní owó, wọ́n lé pẹ̀lú ọmọlúàbí ni. Bàbá wa Awólọ́wọ̀ tòṣìkò tó kù, Adékúnlé Ajáṣin iṣẹ́ olóṣì, Bọ́lá Ìgè iṣẹ́ olóṣì, Bàbá Abraham Adésẹ̀yà iṣẹ́ olóṣì, bẹ́ẹ̀ kọ́ Rasom Kuti iṣẹ́ olóṣì, Gani Baremi iṣẹ́ olóṣì. Àwọn náà lé owó but wọ́n lé with ọmọlúàbí pẹ̀lú ọmọlúàbí àti ìfọmọ ènìyàn ṣe. Wọ́n á jẹ́ kí owó tó ń lé yẹ kó sọ ẹbí nù mọ́ wọn lọ́wọ́. Wọ́n á jẹ́ kówó tó ń lé yẹ kó sọ wọ́n di ọ̀dájú. Ẹ̀yin bàbá àtòde òní àgbo ọ̀dájú lẹ́wà, ẹ̀wù ọ̀dájú lẹ́wọ̀, ìgò ọ̀dájú lẹ́ gbé sójú tí ẹ fi rínà rí ìyàtọ̀ ọmọ Yorùbá ń jẹ lọ́wọ́ Fúlàní mọ́. Fìlà yín gan ọ̀dájú ni. Ká má wá sọ ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu yín ọ̀dájú ni. That you do not remember that you are a Yoruba man. Owó iná ni. Àwọn bàbá àtàná lé owó and they make that money. Wọ́n dẹ̀ forúkọ rere ńlẹ̀. Wọ́n dẹ̀ ṣiṣẹ́ rere ńlẹ̀. Iṣẹ́ rere tó ṣe ńlẹ̀ yẹn lẹ́yìn délé nílẹ̀ paná ẹ̀. Lẹ sọ Yorùbá sínú òkùnkùn bírímù bírímù. Why are you against the freedom of the Yoruba land? Ẹ̀yin bàbá wa, ẹ̀yin tẹ́ wà ní ipò àṣẹ. Why are you against the Yoruba self-determination, self-defense? Nígbà tẹ́ bá kó àwọn Fúlàní tí ìran wọn ń pa wá, tẹ́ tún kó wá sọ́dọ̀ wa ká wọ́n á máa sì kí ọ wa. Kì í ṣe bí ìgbà tẹ́nìyàn mú ikú yá ni pé ẹni tá a fẹ́ díjẹ tó tún fepo rárá. We say we want to secure our land. All the materials, human material we have is allow us to secure our land. Ṣùgbọ́n nítorí pé ẹ ti tà wá fún Fúlàní, tí Fúlàní bá sọ fún yín lẹ́yìn tẹ̀lé. Gumi sọ wípé àwọn Boko Haram yẹ o, àwọn ló ń ṣọ́ rìsáàfù wọn o. We will not allow anybody to kill them o. Ẹ̀dẹ̀ dákẹ́dẹ̀ ń wòran. Gumi dẹ̀ ń rìn, ó yan falala falala. Gumi tún rìn, ó ń rìn pẹ̀lú security. Tó ti yẹ kẹ́ ẹ bẹ́ orí ẹ̀sà dànù. Those people are promote the bandit. Wọ́n rìn, wọ́n yan falala falala. Àwọn tó jẹ́ agbódegbà alátìlẹyìn bandit, including the Sultan of Sokoto. Ẹ̀ ń bá àwọn ọ̀tá tí ń pa ìran yín, ẹ̀ ń bá wọn ṣe mítì papọ̀. Ẹ dẹ̀ ń fẹ́ kí àwa ọmọ Yorùbá fojú rẹ̀ wò yín. Ṣé náà bí jùjú bí that? Alábàjọ ní ìgbà kan, ṣé tí ìjọba kan bá ṣe é lẹ̀ tí ò bá tẹ́ ìjọba tó dé, tó bá gba ìjọba lọ́wọ́ ẹ̀ tí ò bá tẹ́ lọ́rùn ló kọ́kọ́ máa fagilé pé no, àníṣe báyìí á yí padà. Alábàjọ bàbá Tinubu ní ibi tí Buhari bá ṣe dé òun á continue. Ṣé wọn continue? That is why ni Fúlàní fi declare ìran Yorùbá wanted. Tí bàbá Tinubu ò lè tú òkun yẹn lọ́rùn Yorùbá. Abba Kyari tó jẹ́ pé ó wà ní ipò agbófinró tó yẹ kó gbófinró tó yẹ kó protect. Ó wá fi ipò yẹn jalè, ó wá fi ipò yẹn ṣe 419, ó wá fi ipò yẹn ṣe yahoo yahoo. Ó rìn ó yan falala falala.
okùn tí Fúlàní sọ sí ìran Yorùbá lọ́rùn. It is difficult for our leaders láti tú. Mo ti sọ́nà ọ̀rọ̀ mi ń jẹta, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá lẹ̀ ń pa wá o, kì í ṣe Fúlàní o. Mo gbọ́ ìtàn bàbá kan, ogun wọn máa ń jà ní ìlú wọn, tí ń pa ọmọdé tí ń pa àgbà, tí ìlú ti ń sá kúrò, àwọn aráàlú ti ń sá kúrò ní ìlú. Bàbá yẹn wá decide, èmi ò ní sá lọ anywhere. Táwọn ọmọ àtìyàwó ẹ̀ bá ti sùn, a wá dúró níwájú ìta ẹ̀ pẹ̀lú ìbọn àti ọ̀kọ̀, á gẹ̀gùn dè wọ́n. Tí ọ̀tá bá ti mọ̀ wọ́n, á bẹ̀rẹ̀ sí ní àtáàkì wọn ni. Táwọn ọmọ bá ní bàbá ẹ̀ wá sọ, á ní ẹ̀yin ẹṣẹ́ àṣọ ẹ̀yin ní ọjọ́ ọ̀la mi. Ṣùgbọ́n lóde òní àwọn bàbá títí wá ń sùn, wọn ò fẹ́ kí ìran Yorùbá ó ní ọjọ́ ọ̀la tó dára. Ẹ̀yin lẹ̀ ń pa wá o. Gbogbo agbára tó wù kí Fúlàní máa lò lé wa lórí, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ni. Torí nígbà tí Buhari débẹ̀, ó ṣe ohun tó máa mú inú Fúlàní dùn. Ó kó AK-47 lé wọn lọ́wọ́. Ṣé bàṣúkà lẹ́ ń pè, ó kó lé wọn lọ́wọ́. Ó dà wọ́n sí ilẹ̀ Yorùbá. Name it. Mo tún sọ láàárọ̀, ẹ̀yin ará Abẹ́òkúta ẹ má ṣàṣùpara o. Ẹ̀yin Ìbàdàn Méṣì Ọ̀gọ̀, Ìjẹ̀bú Òde, Àkúrẹ́ Olóyè Mẹ́kùn, Òṣogbo, ẹ má ṣàṣùpara o. 7 ni mo ti gbàgbé, 2 tí n bá tún rántí màá dárúkọ 2 tó kù. Ìlú wo ló wà ní ilẹ̀ Yorùbá lẹ́ni tí Fúlàní ò sí ń bẹ̀? Tí ò sí ń bẹ̀. Àti rí ọba Yorùbá tó fi Fúlàní jẹ àbọ́bàṣèlú. Fúlàní tí ń pa ìran ẹ̀ nípakúpa. Ọba akọ́dẹ̀ gbé, ó já ewé àkókò, ó gbélé lórí, ó ní lẹ́ni àfi ẹ̀jẹ̀ bọ́bàṣèlú mẹ́mọ́jẹ́ dárúkọ ìlú ọ̀. Ajagunmólú of Shakiland. Ẹ̀yin lẹ̀ ń pa wá, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá lẹ̀ ń pa wá. Torí pé ọmọ títí yín ò dẹ̀ sí ń lé ní. Ẹ má gbàgbé àwọn àgbà ayé àtijọ́, àwọn àgbà dáadáa ayé àtijọ́, wọ́n ní ilé tá a bá fi tọ́mọ ìrìn ló máa wò. Ilé tá a bá fi tọ́mọ ìrìn ló máa wò. Ìlú tá a bá fọ̀tẹ̀ pínlẹ̀ rẹ̀ kì í tọ́jọ́. Gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe, ó bẹ lọ́wọ́ Olúwa. Ẹ̀yin lẹ́ ń pa wá o. Ṣùgbọ́n àdàbí ó jà, ó jèpè lọ. Gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ wà ní ipò àṣẹ, all the governors, the House of Assembly, the senators, the rere, tẹ́ ń ṣòṣèlú títí yín to make money. Pé tó bá dọ̀là tẹ́ ẹ̀ bá sí ní senator mọ́, ẹ ti lọ ra lé sí Amẹ́ríkà, ra lé sí London, ra lé sí Canada. Bí wọ́n ń pa Yorùbá kò kàn yín mọ́. Ìgbẹ̀yìn yín ò lè ṣètù. Àdàbí máa jà wá, máa jèpè lọ. Torí pé the way bí Fúlàní ṣe mú ayé wa tán rẹ bí ẹni rẹ́lá, ọwọ́ yín ló wà ń bẹ̀. Torí ojú tó yẹ kẹ́ ẹ ṣe, bí àwọn àgbààgbà Fúlàní ṣe dìde tán ṣe ń defend àwọn èèyàn wọn, tán kó ìjà lé wọn lọ́wọ́,